bá mi Matthew o, bàbá Fọláṣadé tí ń sọjọ́ bí lónìí mo wá kí. Ọlátúndé ṣèbíwọ́ náà ni mò ń pè mọ́ ṣe bínú pé mo bá ọ lóyè mo pé ọ lórúkọ mẹ́bí lórúkọ là á pọ̀ bá ládé lórúkọ là ń pè lóyè láwùjọ ni mo bá ọ láyé mo pé ọ lórúkọ bá mi Matthew Ọlátúndé o. Mo bá ọ dúpẹ́ wípé òrọ̀dún tuntun mo pé o dúpẹ́ lọ́wọ́ oríire àpẹẹrẹ o dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá rẹ tí ó padà lẹ́yìn rẹ orí ní ń gbé ni orí ní ńlá ni ọ̀pọ̀ tí wọ́n jọ bí yín tí wọ́n ti kú tí wọ́n ti rè wálé àṣà o a ò mọ̀mọ́ fi yọ wọ́n o ṣe la fi ń bọ̀ gbórúkọ Elédùmarè ọba gani tó dá ọ sí dọjọ́ tó ní kóríwá jẹ́ òpẹ́ nílé ayé kó o pẹ́ bí mọ̀ pé ṣe ń pẹ́ kó o dàgbà kò dògbò bá mi kó o dàgbà kò dògbò lágbára lọ́wọ́ lọ́hùn ọba bá mi Matthew Ọlátúndé o bàbá dé mi dé mẹ́bí wọ́n náà ni mò ń kí mẹ́bí wọ́n lọ nínú re oníwà ire ọlọ́kàn ire aláyé ire mo ló kú ọdún ó sì kú àṣeyẹ kájẹ́ ó wá filé rẹ̀ ṣe gbé bá mi Matthew orí gangan ọdún wá ní dé ká má ṣe rí ọwọ́ bí ràn ọmọ rẹ ló pè mí sórí aago Fọláṣadé o Adémídé lónìí wá mọ̀ kí ọ lóní gbèjègbèjọgbẹ̀rìndínlógún wípé òkú ọdún ó ní àrídùnnú mi ni Àkànní wá bá mi kí wá bá mi kẹ́ni bí ẹni èèyàn bí ènìyàn tí ń sọjọ́ bí lónìí wá bá mi kọ́ lọ́kọ̀ọ́ mi tó wà mí wá sílé ayé wá bá mi kó nínú re oníwà ire aláyé re tí ń sọjọ́ bí lónìí mo wá kí ọ ọlásè ìsá mọ́dún wípé ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú ló mọ̀ ṣe ó ní mọ́ kí ọkọ̀rí ọwọ́ bá mi mọ̀ pé ò ní fojú sunkún ọmọ òun ní mọ̀ sáré ọmọ ọdún eléyìí wá níjà ṣe mọ́ láṣẹ Elédùmarè ọba ìlọ́wádìí àwọn bàbá rẹ̀ òkè mẹ́sínà bí ọ bí bàbá rẹ̀ o bá mi Matthew jẹ́ àjọyá délé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ lọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ ilé ọba ńlá ọmọ ìmẹ̀sí ọlọ́jà òkè mẹ́bí wọ́n lọ́mọ wá o ọmọ ẹkùn ọmọ kókó ǹdókò ṣèwé gẹrugẹru ọmọ ẹlẹ́yìn kùlé adéwúre náà ń póríkìlì àwọn bàbá rẹ̀ mẹ́bí wọ́n lọ́mọ òkè mẹ́sí ọmọ afádánjá ọmọ arógun mọ̀mọ́ sáníọ́ ọmọ arógun mọ̀ jàyà lolo ọmọ arógun mọ̀ ti di ọmọ oyè lágbo mẹ́bí wọ́n lọ́mọ fágúnbí ọ̀rẹ́ ládàá mẹ́bí wọ́n lọ́mọ bó ṣiṣẹ́ olówó bó ṣiṣẹ́ olówó ò bá kúkú ṣiṣẹ́ kí ọlá rẹ̀ lè bá pọ̀ rẹpẹtẹ ni mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ ni mẹ́bí wọ́n lọ́mọ olójúde àléwò sí alágbára ní kó ọmọ ẹlẹ́yìn kùlé adéwúre ọmọ alárédè àjíbá ìwọ lọmọ òkè mẹ́sí ìwọ lọmọ òkè mẹ́sí ajímútábà ogun ọmọ ọlọ́jà òkè nídìí ogun ni mo ń ké sí ọmọ àfìbọn jà ní ọ ọmọ àfìbọn jà nílé àwọn baba ńlá bàbá rẹ tí wọ́n gbé bí ọ lọ́mọ ọmọ wa ọmọ ẹkùn mẹ́bí wọ́n lọ́mọ bá mẹ́kùn bá mẹ́wúrẹ́ ta ni ò mọ̀ pé ojú ewúrẹ́ bá ní jojú ẹkùn lọ nílé àwọn baba ńlá bàbá rẹ tí wọ́n gbé bí ọ lọ́mọ ọmọ òkè mẹ́sí o òkè mẹ́sí ọmọdé ọba ńlá ni mò ń ké sí mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni bá mi Matthew mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ǹjẹ́ tán bá ní ìta ní nkọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abébọ́lá ìtara ẹ̀fẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.